Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ jàre. Ẹ má dá Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ lóhùn. Ẹni bá ní ká má wà wọ́n là ní bá. Òun là ní dé bá lórúkọ Jésù. Kì í má ṣe kékeré lọ́ bá ní Queen Naomi. Pé òun àti kábíyèsí wọ́n ń ṣe royal party kan ní ààfin léni. Wọ́n láwọn kan ó ṣe. Ẹ̀tù mi rò pé kábíyèsí àti ìyàbẹ̀ tí wọ́n ní ṣé mọ̀ pé Queen Naomi ó lóun ò fẹ́ máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ mọ́ everything tí wọ́n bá ń ṣe. Tẹ́ bá wo láti ẹnu ọjọ́ mẹ́ta yìí, wọ́n ní tí kábíyèsí bá sọ pé ó yá káwọn ọ̀dọ́ bí kò máa ní kí kábíyèsí pé òun ò sí fún social media mọ́. Social media ló kó bá marriage òun lákọ̀ọ́kọ́. Pé ṣùgbọ́n sì òun fẹ́ kábíyèsí pé bẹ́ẹ̀ sì wọ́n sì ní wà ìlú màmá jáde pẹ̀lú kábíyèsí. Pé kábíyèsí máa wulẹ̀ ṣe kíni. Tẹ́ bá wo ẹnu ọjọ́ mélòó yìí gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wọ́n máa ṣe kíni. Kábíyèsí Ọlọ́run ló yé. Tí wọ́n ní wọ́n ṣe wedding ní ààfin léni royal wedding. Kan ní kíni pé ní ṣáà ní kábíyèsí ní Naomi jáde. Ó jáde pẹ̀lú kábíyèsí wọ́n jọ lọ síbẹ̀. Pé kí ni àwọn èrò orí kábíyèsí àti Naomi. Kì í má ṣe kékeré pé àwọn women yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ́n Naomi lé. Wọ́n ń tẹ aṣọ wọn láti máa tú ìró wọn tó ń tẹ sílẹ̀. Wọ́n mú gbogbo gèlè wọn, wọ́n dà á lẹ̀. Wọ́n tẹ aṣọ rẹpẹtẹ pé kí Naomi kó tẹ̀ kọjá. Tó ṣe nífẹ̀ẹ́ Naomi. Àwọn onísọkúsọ tán sọ pé Naomi kí ni ẹ̀sìn ni irọ́ ló ń pa. Àwọn fans ẹ̀ ló kàn sọ pé kábíyèsí yìí ń fẹ́. Pé irọ́ ni o. Pé kábíyèsí ń fẹ́ gidi gan. Wọ́n ń parọ́, wọ́n ń tanra wọn. Àwọn tó jẹ́ pé kábíyèsí ti ṣe gbogbo ètò láti dá padà sí ààfin. Naomi wà láàfin ṣọṣọṣọ. Tó ní kó òun ò lè fi ọkọ ẹ̀ lẹ̀ fún any woman àjèjì obìnrin kankan láàfin. Pé ta ló fẹ́ bá òun tọ́jú ọkọ òun? Ta ló fẹ́ bá òun tọ́jú ẹni tí ọkọ òun fẹ́? Ẹni tó ń fẹ́ rí gbogbo ìgbà. Ọkọ tó yẹ kó òun fẹ́ láti youth òun. Wọ́n máa rò pé Naomi ti tẹ́lẹ̀ nìyẹn. Naomi ti gboro ti gbọ́kọ ẹ̀ padà lọ́wọ́ gbogbo àwọn olórí-ìṣà wọn yẹn. Gbogbo àwọn olórí-ìṣà, gbogbo àwọn àlè tó ń fi òrìṣà wọnú ààfin tó fi lé Naomi dànù. Pé àwọn ló yẹ. Báwo ló ṣe yẹ wọ́n? Ẹ̀yin tó jẹ́ pé wà nílé ọkọ kúrò nílé ọkọ wá. Ṣé kábíyèsí? Ṣé bọ́n ṣe ń fẹ́ ìyàwó ni kábíyèsí fẹ́ yín? Ẹ̀yin tó jẹ́ pé injury time ni gbogbo yín fi wálé. Nítorí pé ẹ̀yin àlè ni gbogbo yín gbà tí Naomi wà láàfin. Nítorí pé gbogbo àlè tí kábíyèsí ń kó wọlé ni Naomi ṣe sálọ. Naomi lóhùn sá kúrò pé ṣé kìí ṣe pé nǹkan mi lélẹ̀. Ẹ̀rù bá ọmọ yẹn ó dẹ̀ sálọ. Kí dẹ̀ ṣe lásán. Ẹ̀yin náà lè ti kúrò. Ọmọ kékeré yìí kí ló fẹ́ máa jọlá nǹkan tágbàlagbà. Oúnjẹ àgbàlagbà ni ọmọ kékeré yẹn ń jẹ. Ṣèbí àìtí ìgbọ́n ni àìtí ìwà matured. Bẹ̀tí nísìnyí tó ti wà matured. Ó ti dé bíbà o. Ẹ kàn ń tanra yín. Naomi wà láàfin. Wọ́n ní kí làwọn women yẹn àwọn ará ilé Ifẹ̀. Wọ́n ní queen is always must be a queen. Queen ni Naomi láti ilẹ̀. Queen dẹ̀ náà ló yìí jẹ́. Ó ti gba díẹ̀ padà. Ẹ kàn ń sá kiri. Ẹ sáré mọ́tò ẹ kọlu òpó náà. Ẹ kọlu transformer. Ní ìtẹ́ wà yìí gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi tẹ fẹ́ gba ipò onípò. Tẹ fẹ́ gba ayé aláyè. Kò lè ṣe é ṣe fún yín. Lágbára Kristi. Àwọn ará tàtà sọ pé irọ́ ni kábíyèsí Naomi. Naomi ò sí ex-wife ní Naomi. Kí àwọn olórí rí sínú láàfin tó fi ń bàjà. Wọ́n béèrè lọ́wọ́ àwọn olórí bóyá Naomi ò wá sáàfin àbí Naomi ò sí láàfin. Tẹ́ ẹ sọ pé ó ti lọ ex ní Naomi ó ti lọ. Ex. Kíkóró gbá lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ex. Ṣé kábíyèsí sọ fún yín pé ex ni ìyàwó òun? Kábíyèsí tó jẹ́ pé ó ń jẹ ìjẹmùlà lára Naomi gidi gan. Tó ní rẹpẹtẹ. Ẹ lọ wo royal manor tó kọ́ fún. Sí Naomi ìṣọ̀lá ńlá. Wọ́n kàn dì sọ pé láíláí pé kò ní àwọn ò fẹ́ ó ti lọ. Ipò ẹ̀ làwọn fẹ́ jókòó sí. Bẹ́ẹ̀ tí Ọlọ́run ò dẹ̀ gbà fún wọn náà.
Wọ́n ní àwọn obìnrin ilé Ifẹ̀, wọ́n tẹ́ aṣọ lẹ̀ pé kí Naomi kan ó rìn kọjá. Tán bẹ̀rẹ̀ sí ní, pé àṣé àwọn èèyàn nífẹ̀ẹ́ Naomi. Wọ́n nífẹ̀ẹ́ Naomi tó jẹ́ pé gbogbo èèyàn, àwọn tí ò nífẹ̀ẹ́ Naomi, ìyẹn àwọn bad belle, àwọn olórí wọn yẹn tó fẹ́ fi òjóró wọnú ààfin, tó ń fi òjóró wọnú ààfin. Àwọn kan kú, wọ́n láwọn àlè kábíyèsí ni wọ́n ní wọ́n recognize wọn as olórí kábíyèsí. Naomi nìkan ni queen, òun nìkan náà mọ̀. Wọ́n ní kábíyèsí kan, inú kábíyèsí kan ń dùn pé since tí ìyàwó òun lóhùn fẹ́ gbogbo social media afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ránù, pé òun fẹ́ afẹ́fẹ́ yẹ̀yẹ̀, bẹ́ẹ̀ tí kóun ju kọ́kàn òun balẹ̀ kóun sì ní jókòó ti àwọn ọmọ òun, ó dẹ̀ máa ṣe ìyàwó kábíyèsí lọ. Bẹ́ẹ̀ ni, occasionally ni ìyàwó kábíyèsí ló máa jáde. Kì í ṣe gbogbo àwọn fashion parade tí kábíyèsí fi tó. Kábíyèsí kan fi ṣe, ó fi wọ́n ṣe social kìíní ni. Pé tóun bá jáde kán máa rí pé ìyàwó kábíyèsí original tí kábíyèsí mọ̀ tó jẹ́ original. Gbogbo ayé mọ̀ pé Queen Naomi ni original ìyàwó kábíyèsí. Kí là ń gbé. Wọ́n wá ròyìn léni pé even Ọlọ́run tó ordain ni, wọ́n ní àwọn tó ordain ni kábíyèsí, òun ló ordain ni Naomi. Adé tí wọ́n fẹ́ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ Naomi by force òun ló jẹ́ kí Mariam sá káàkiri. Àṣírí wọn máa tú. Ó dẹ̀ ń tú. The worst ni pé àṣírí wọn ò bò. Wọ́n kàn fúnra wọn ní wàhálà. Torí Naomi ló ní ayé ibẹ̀. Òun náà ló ní adé ẹ̀. Kò sí ẹni tó lè. Wọ́n ní láìkú ẹ kiri ẹnìkan ń fa owó ẹ̀ ṣe gbẹ̀du. Sí Naomi wà láyé tó wà láì pé ikú kan, ẹ tó bá ní ikú máa pa Naomi, òun ló máa gba ikú Naomi kú. Bẹ́ẹ̀ ni, torí Naomi kì í kú bí kò ṣe yìí kó lè máa ròyìn iṣẹ́ Olúwa náà ni. Ẹyẹ máa sá kiri, Naomi jókòó bíbà sí ààfin tó ń gba kíní kan àdúrà. Ẹ máa wọnú aláwọ̀ kẹ máa wọnú oníṣègùn. Naomi ò dúró, ẹyẹ máa sá kiri. Naomi jókòó pẹ̀lú Ọlọ́run ló ń gba kíní àdúrà fọ́ gbogbo orí yín lórí. Ẹyẹ máa ṣe lọ́ṣọ̀ọ́. Oní kọ́ngùn ṣòwò máa kọ́ngùn síbi kan. Ó dìgbà náà. Ẹyẹ máa ṣe ògo yín. Naomi ó ń ṣe ti Ọlọ́run dẹ̀ gbàdúrà ní kíkan. Ó lóhùn ò sí fún social media o. Naomi lóhùn ò sí fún social media. Òun wà ní ìjókòó nínú ọlá ńlá ẹ̀ nínú ààfin. Ó lóhùn ò ṣe tó bá ṣe oní social media tó ń ṣe lákọ̀ọ́, òun ló scatter marriage o. Pé bẹ́ẹ̀ tí ń sìn, òun ò sí fún competition. Òun jókòó sí ààyè òun. Kò dẹ̀ sí òmìmì kan tó lè mì. Kò dẹ̀ sẹ́ni kankan tó lè ṣí kúrò nídìí ẹrù ẹ̀. Ó ní tẹ bá tanra yín tán, kẹ wá fi wọ́ sí. Ẹ̀yin èèyàn mi, kí bá ń ṣe kékeré. Wọ́n ní kí n fẹ́ lè tó yín létí gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Allegedly. Àwọn olóyìn pé Ọlọ́run tó ordain ni Naomi fún kábíyèsí. Ṣé Ọlọ́run yẹn lè fẹ́ kọ́ níṣẹ́ ni? Ẹ fẹ́ kọ́ níṣẹ́? Kò sí ẹni tó lè kọ́ Ọlọ́run níṣẹ́ torí Ọlọ́run ti ordain ni. Ẹ má wulẹ̀ jàǹpátá. Ẹ bá sá eré kíákí títí. Ẹ kọlu òpó náà. Bẹ́ẹ̀ ni. Agbára ẹ̀ jẹ́jẹ́ ya fi Naomi lọ́rùn lẹ̀. Kí grace Naomi kó má disgrace ayé yín dànù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bá mi tẹ́tí sí, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Àwọn Ọlọ́run á dájú lórí gbogbo wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọdún yìí, òun yóò máa rí tiwa ṣe o. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé gan yẹn lólùfẹ́ Naomi àti olólùfẹ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú. Jésù Kristi Olúwa wa. Amen.